Ẹgbẹ́ Afẹ́nifẹ́re igun ti olóyè Ayọ̀ Adébánjọ wọ́n mà ti sọ̀rọ̀, wọ́n ti fún gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ aṣíwájú ẹgbẹ́ òṣèlú Progressive Congress APC ti ìpínlẹ̀ Ọ̀ṣun èèyàn olóyè Abdulkareem Bisi Akande. Wọ́n ti fún bàbá náà lésì ọ̀rọ̀ tó sọ ọ́ tó sì ti jẹ́ kó di mọ̀ pé ọ̀dàlẹ̀ ìní olóyè Bisi Akande àti ẹni tó jẹ́ bíi ọ̀rẹ́ tàbí àbúrò ẹ̀ nídìí òṣèlú ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Kódà wọ́n ní wọ́n dálẹ̀ àwọn nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni. Ǹjẹ́ kí ló bí ọ̀rọ̀ tí ẹgbẹ́ Afẹ́nifẹ́re igun ti olóyè Ayọ̀ Adébánjọ sọ yìí? Ó máa ní ti ìfọ̀rọ̀wérọ̀ tí olóyè Bisi Akande tó ṣẹ̀ṣẹ̀ ṣe láìpẹ́ yìí, èyí tó sì jẹ́ pé gbogbo àwọn ọ̀rọ̀ tí bàbá ọmọ bíbí ìlú Ìlà Ọ̀ràngún ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà tó sọ nínú àwọn ìfọ̀rọ̀wérọ̀ náà tó jẹ́ pé ó sì ń jà rìnrìn nílẹ̀ dásìkò tí aṣàkójọpọ̀ ròyìn yìí. Bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi ọ̀rọ̀ yìí ni olóyè Bisi Akande sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú oníròyìn kan ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún Edmond Obilo, ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ tó bí àwọn Afẹ́nifẹ́re nínú ó ní ọ̀rọ̀ tí olóyè Bisi Akande tó sọ nípa àwọn àti olóògbé Bọ́lá Ìgè tí wọ́n pa nípakúpa lọ́jọ́ 23 oṣù kejìlá ọdún 2001 ìyún the 23rd of December 2001. ṣá o ní ìgbà tí Bisi Akande tó ń sọ̀rọ̀ ló ti jẹ́ kó dé mà pé kò sí nǹkan tó ń jẹ́ ẹgbẹ́ Afẹ́nifẹ́re mọ́ lásìkò yìí. Ó ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó jẹ́ wípé àwọn ọmọlẹ́yìn aṣíwájú ìran Yorùbá ni olóògbé Jeremiah Oyèníyì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni wọ́n wà níbẹ̀ tí wọ́n sì ń tẹ̀lé ìlànà bàbá náà. Ó ní gbogbo àwọn tó kù báyìí ó ní wọn ò tẹ̀lé ìlànà Awólọ́wọ̀, wọn ti jìnnà sí Awólọ́wọ̀, wọn ò sì fi ìwà ìṣe wọn àfijọ Awólọ́wọ̀ rárá. Lórí Bisi Akande wá ní láti ọjọ́ tí Bọ́lá Ìgè tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ Old Ọ̀yọ́ State tó tún jẹ́ mínísítà fún ètò ìdájọ́ lórílẹ̀‐èdè yìí lábẹ́ ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́. Ó ní látọdún tó ti kú lọ́dún 2001 ó ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti kú. Ó ní látọdún 2001 dásìkò yìí ó ní òsín tó ń jẹ́ ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó ń tẹ̀lé t'Awólọ́wọ̀ mọ́. Ó ní àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re aláfẹnujẹ́ ìlú wà níta báyìí tí wọ́n sì fi nǹkan kan jọ Awólọ́wọ̀ rárá. Ọ̀rọ̀ yìí tí olóyè Bisi Akande sọ mà ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re yìí ni wọ́n rí gẹ́gẹ́ bí àbùkù ńlá tí wọ́n fi ń fèsì nígbà tí ẹgbẹ́ Afẹ́nifẹ́re igun olóyè Ayọ̀ Adébánjọ ń fèsì nípasẹ̀ agbẹnusọ wọn olóyè Justice Fálóyè ló jẹ́ kó di mọ̀ pé ìsọkúsọ pátápátá gbà ní Bisi Akande ń sọ. Ó lé ẹgbẹ́ Afẹ́nifẹ́re òkú. Ó ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó ti wà láti ọdún 71 71 years ó ní kì í ṣe àsìkò yìí ni yóò kú rárá. Ó ní bí kò sí pé yóò tún máa lọ sókè ni. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú làwọn fi bẹ̀rẹ̀ Afẹ́nifẹ́re táwọn tó dá dúró nítorí àwọn ìjọba ológun tó ń fagilé ẹgbẹ́ òṣèlú, ṣùgbọ́n ó ní àwọn tó ti dá àwọn ẹgbẹ́ òṣèlú mì sílẹ̀ bíi Alliance for Democracy SDP. Ó ní ní báyìí pẹ̀lú ohun tí Bisi Akande wá ń sọ, ó ní bí ìgbà pé èèyàn sọkúsọ ni. Ó ní àwọn tí wọ́n jẹ́ ọ̀dàlẹ̀ nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní ká lọ yẹra wọn wò bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti òun fún rẹ̀. Oníṣèbí wọn wá bá wọn láti ran àwọn lọ́wọ́ láti di gómìnà ní ìgbà tí ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó dá ẹgbẹ́ òṣèlú Alliance for Democracy sílẹ̀. Nígbà táwọn ran Tinubu lọ́wọ́ tó di gómìnà ló gbà àwọn dànù sẹ́yìn tó sì ń ṣe nǹkan tó yàtọ̀ sí Afẹ́nifẹ́re àti ti Awólọ́wọ̀. Wọ́n ní gbogbo àwọn eléyìí ni ló jẹ́ kí Bisi Akande máa rò pé ẹgbẹ́ Afẹ́nifẹ́re ti kú, ṣùgbọ́n tó ní kò kú bí kò ṣe irú àwọn ọ̀dàlẹ̀ bíi Tinubu tó fẹ́ wá da ẹgbẹ́ àwọn rú, tó sì jẹ́ pé ojoojúmọ́ ni àwọn èèyàn tuntun ló ní wọ́n wọnú ẹgbẹ́ Afẹ́nifẹ́re tí wọ́n ń dáàbò bo gbogbo àwọn iṣẹ́ rere àti ìlànà Awólọ́wọ̀ tó sì ní Afẹ́nifẹ́re òkú àti pé yóò máa tẹ̀síwájú sókè ni.